Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí wípé a kú àsìkò yìí, a kú bójú ọjọ́ ṣe rí, a kú bí gbogbo nǹkan ṣe ń lọ. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀. Olúpẹlẹ́nu dìtọ́ ọ̀rọ̀ gbélẹ̀ gbẹ́ òdì ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ á dìtàn wọn. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti yẹ kúrò kábà ṣáná ṣe dáadáa. Olúpẹlẹ́nu dìtọ́ ọ̀rọ̀ gbélẹ̀ gbẹ́ òdì ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ á dìtàn wọn a máa gbáyé àrọ́bá ní bàbá àtàn. Ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré èrò ẹ̀yìn ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò mọ́dé ẹ̀ wá gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣáun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè wọ́n ni yóò ọ̀jìnì ṣèdè pèdè mèdèrọ èdè bíi láàdẹ̀ Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbìtò onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá, ìtàn ìbílẹ̀ Yorùbá, àwọn akọni Yorùbá, àwọn ọdún ìbílẹ̀ Yorùbá, àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́. Ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Kí èdè, àṣà, ìṣe àti ìran Yorùbá má dóhùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè. Ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá àtàtà ká lè máa lékún nímọ̀ àtòyé. Bóyá alákàṣù èdè máa dá kẹ̀kẹ́ lókè dábí ẹdun rọ̀ bí òwe. Aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìwí òsì ní ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè, àṣírí ẹ̀ ò tí ní jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ǹjẹ́ lẹ́ẹ̀kan sí mo tún kí wa káàbọ̀ sórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Olúwabùkọ́lá Adélékè náà ní alákàṣù èdè. Mo tún ti gbé dé bọ́ọ̀kù, mo gbé dé lèkètè, mo gbé dé bàǹbà, mo gbé dé bẹ̀m̀bẹ̀, mo gbé dé gìgì, mo gbé dé bọ̀m̀bọ̀. Fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lójú òpó yìí náà ni lórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Ǹjẹ́ ìbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba alágbára tí ń gbàgbára lọ́wọ́ ẹ tí ń pe rẹ̀ lálágbára tí fi ipá mú aláìlágbára láti ṣiṣẹ́ agbára. Òun náà lọ́ba kan ṣoṣo tágbára rẹ̀ ò lódiwọ̀n, tágbára rẹ̀ ò dínkù, tágbára rẹ̀ ò ní sáà, tágbára rẹ̀ ò ní gbèdéke, torí kò sẹ́ni tó lè sọ̀tọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ lágbára rẹ̀. Ọba tí ò lẹ́ni tó lè gbé, tí ó lè pìtàn ẹ̀gùntẹ́ ẹ̀ ní. Bó ṣe gùntẹ́ bí ṣe ń ṣàkóso ayé, bí ṣe ń ṣe ohun gbogbo, kò sí ẹnikẹ́ni tó lè pìtàn rẹ̀. Òun náà láfi máa sọ pádì tú níṣẹ́ rẹ̀, tó rẹ́rù tó dì ó nìkan báyìí ló lè tú. Èyí tó bá ní Olódùmarè bá sì tú náà, kò sí ẹ̀dá ayé kankan tó lè rí di. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo, ọba tó lẹ́ẹ̀mí, tó lè mí, tó fún wa láǹfààní láti túpọ̀ ojú ìdáyé gan ní ara wa lórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti àsìkò yìí. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́, mo ṣèbà lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà, àwọn àgbà pèdèpèdè, àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn àgbà tó jù ní lọ lọ́jọ́ orí, àwọn àgbà tó jù ní lọ ní ìrírí àti àwọn àgbà tó jù ní lọ nípò. Torí wọ́n ní àdáṣe báyìí ní ìhun mọ ìbà kan ìhun ọmọ èèyàn. Ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. Ọ̀jẹ́ lẹ́yìn tá a ṣèbà Olódùmarè, tá a ṣèbà àgbà tán, mo tún júbà gbogbo àwọn tá a jọ jẹ́ sàwárù. Olúwabùkọ́lá bẹ́ẹ̀ ni wọn ò fojú kéré àwọn tí ń bẹ lẹ́yìn mi. Torí pé ẹyọ ọwọ́ ẹni, ẹyọ ọwọ́ báyìí kò síṣẹ́ kankan tó lè ṣe, ó dìgbà tó bá tó dòṣùṣù ọwọ́ kó tó lè gbálẹ̀ mọ́, kó tó lè ríṣẹ́ gidi ṣe.
mo ṣèbà ọlọ́run mo ṣèbà gbogbo ẹ̀yin èèyàn mo kóyún inú mo káṣẹ́ ẹ̀bí mo kí gbogbo wa níbi gbogbo tá a ti láǹfààní láti máa wò mí wípé a kú àmójúbà ara wa lọ́tún lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ẹ mọ̀ pé ètò tí àgbàdo tó mọ tiẹ̀ lálàá oko là ń ṣètò yìí abala àkọ́kọ́ labala tí a pè ní ọ̀rọ̀ ìmọ̀ràn nígbà tí abala ẹlẹ́ẹ̀kejì jẹ́ ètò wa gan nísàn ètò ìṣẹ̀dálẹ̀. lábala ọ̀rọ̀ ìmọ̀ràn fún ti àsìkò yìí kí lohun tí a fẹ́ fi gbára wa nímọ̀ràn gan mò ń bọ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ohun tí mo fẹ́ fi gbà wá nímọ̀ràn ní gbogbo tá a ti láǹfààní láti máa wò mí lónìí òun ni mo pè ní ẹ ṣe bí ọlọ́gbọ́n òròmọdìẹ. ẹ wò wípé èwo tún leléyìí tí mo tún gbé dé yìí. àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ní bá mo kó mo rò wá. ṣé ẹ mọ̀ wípé òròmọdìẹ tó bá gbọ́n bó bá ti gbọ́ igbe ìyá ẹ̀ òní ó tẹ̀lé ohùn ìyá rẹ̀ tí á sá sábẹ́ ìyá rẹ̀ fún ààbò. àmọ́ òròmọdìẹ tí ò bá gbọ́n bí ìyá rẹ̀ bá ti ń ké kò ní í mira níbi tí bá ti ń jẹ̀. àwọn àgbà sì bọ̀ wọ́n ní òròmọdìẹ ò mà wòdì ìyá ẹ̀ báyìí ló mà ṣá. bí ìyá tó mà ṣá yìí bá ti wá ń pe àkíyèsí òròmọdìẹ sí n tí ń ṣe ó yẹ kí òròmọdìẹ náà ó gbọ́. òròmọdìẹ tó bá gbọ́ kìlọ̀ abodìẹ òní padà dàgbà tí dépò tí lè yẹyin tó náà gbó. àmọ́ òròmọdìẹ tó bá kọtí ọ̀gbọ́n sí kìlọ̀ ìyá ẹ̀ tó gbọ́gbé ìyá tí ò tatí rere irú òròmọdìẹ báyìí òní mọ di ìjẹ fún àṣà. ọkọ̀ọ̀kan wa ò ní dìjẹ fún àṣà o. ohun tí eléyìí túmọ̀ sí ni wípé àwa gẹ́gẹ́ bí ẹnìkan ẹ jẹ́ kí á gbìyànjú bí a bá rí ẹni kì wá nílọ̀ bí a bá gbọ́ ìmọ̀ràn àtàtà ẹ jẹ́ kí á kíyèsí. ẹ jẹ́ ká wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú àsìkò tí a wà yìí ẹ jẹ́ ká pa gbogbo òfin mọ́ láti lè yàgò ká má bàa wá di wípé a kò sí páńpẹ́ àrùn kòrónà tí ń kóra ẹ̀ kiri. ká máa bomú wa ní gbogbo ìgbà tí a bá fẹ́ jáde sáàrin ọ̀pọ̀ èèyàn ká máa fọwọ́ wa déédéé ká ṣe bí ọlọ́gbọ́n òròmọdìẹ ká má ṣe bí òmùgọ̀ ká má fi wà ìlákàsí ká má fi kóra wa sí páńpẹ́. a ò ní kó sí páńpẹ́ o ẹ jẹ́ káwa náà gbọ́ kìlọ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá ó yá tó máa ti ẹ̀kú o kábọ́ sọ́nà ṣe dáadáa. òun pélé mú dìjọ́ ọ̀rọ̀. ẹ ṣeun pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ràn yìí la ó fi rékẹ́sẹ́ bọ́ sí àárín gbùngbùn ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ gan nísàn. ọ máa wo ẹ mọ̀ bí ọ̀kan òjọ̀kan ohun àdáyébá ni a máa ń gbé yẹ̀wò lórí ètò yìí. níbo wá là ń lọ gan lọ́sẹ̀ yìí. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. ìṣẹ̀dálẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ ṣé a dúpẹ́. ẹ dákun oore tẹ́ ẹ tún lè ṣe fún wa ni pé kí ẹ tún bá wa tàn ká fún àǹfààní àwọn míì tí wọn ò tíì láǹfààní láti mọ̀ nípa ètò yìí. kí ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ wípé a ti bọ́ sí àárín gbogbo ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ gan pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwabùkọ́lá Adélékè alákàsù èdè mo tún ti gbèdé fún ìgbádùn tiyín ni. dòdò mi dùn.
ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti wo fọ́nrán díẹ̀ tí a gbé jáde nípa ìtàn akọni àtàtà, ọkọ pàtàkì tó ti jẹ́ aláàfin ní ìlú Ọ̀yọ́ rí ní ìgbà kan. Ta lẹ rò pé mò ń pè rí yìí? Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn. Tí ẹ ti rí tí ẹ wá dán ọkọ òjọ̀kan ìbéèrè bò mí pé báwo ló ṣe rí, irú èèyàn wo gan ni, kí báwo ló ṣe jẹ́, ẹ ò ní ṣòro. Ní báyìí a fẹ́ gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́, a fẹ́ nà fẹ́lẹ́fẹ́lẹ́ bá a ṣe na ìlú, bá a ṣe na ẹ̀gẹ́ lórí àpáta tí fi délùbọ́ fún ìgbádùn yín, kí ẹ lè mọ irú ẹni tí Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn tó jẹ́ gan-an nísàn-án. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. Ìṣẹ̀dálẹ̀. Ṣé ẹ mọ̀ wípé onírúurú àríyànjiyàn ló ń wáyé nípa ìrísí Aláàfin yìí? Àwọn kan gbàgbọ́ wípé ọkùnrin ni. Àwọn mìíràn, pàápàá àwọn arọ́kì tí wọ́n jẹ́ òǹpìtàn ìbílẹ̀, wọ́n máa ń júwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. Tí a bá kíyèsí ohun tí bàbá wa àtàtà, bàbá wa iyì Adébáyọ̀ Fálétí, kí Ọlọ́run dẹlẹ̀ fún akọni gidi, tí wọ́n lò nínú Baṣọ̀run Gáà, wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. Àmọ́ tí a bá ṣe àkíyèsí ohun tí òǹpìtàn òǹkọ̀wé yìí, àlùfáà Samuel Johnson, tí wọ́n lò nínú ìwé tiẹ̀, ó pè ní ọkùnrin torí pé ó ní ọ̀rọ̀ arọ́pò orúkọ Gẹ̀ẹ́sì tó lò láti fi júwe rẹ̀. Àmọ́ nígbà tí a tún ṣe àgbéyẹ̀wò iṣẹ́ òǹpìtàn akọ̀wé yìí, Robert S. Smith, òun júwe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin nítorí pé she ni ọ̀rọ̀ arọ́pò orúkọ Gẹ̀ẹ́sì tí wọ́n fi ṣe àpèjúwe rẹ̀. Ó tilẹ̀ tọ́ka sí ní àárín ìlà kan nínú ìwé ọ̀hún gẹ́gẹ́ bí ọba obìnrin. Iṣẹ́ àwọn òǹpìtàn òǹkọ̀wé méjèèjì làwọn wá fi ṣe àtẹ̀gùn láti ṣe ìwádìí wípé Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn tá à ń sọ nípa ẹ̀ yìí gan, ṣọ́kùnrin ni àbóbìnrin. Dòdò mi dò. Ẹni tó bá pè lọ́kùnrin wọn ò parọ́, èèyàn tó sì pè lóbìnrin náà onítọ̀hún ò ṣàṣìṣe. Mo rò pé wàá máa bi mí pé ṣákọ ń bábo ni, àdìbò la ṣe lè sọ wípé ẹni tó pè lọ́kùnrin ò parọ́, bẹ́ẹ̀ lẹni tó pè lóbìnrin náà kò tún sì sọ. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó jẹ́ olójẹ Aláàfin kọkànlá tó gorí oyè ní ìlú Ọ̀yọ́ bí a bá ní kàkà ní ení èjì. Ó jẹ́ ọmọ bíbí inú Aláàfin Ọ̀fìràn. Nígbà tí bàbá rẹ̀ tí ó rebi àgbáre, ọmọ méjì péré ni ìtàn fi ìdí rẹ̀ múlẹ̀ nípa àwọn ọmọ bíbí inú Aláàfin Ọ̀fìràn. Òun náà ni Aláàfin Egungun Ojú tó jẹ́ ẹ̀gbọ́n Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn àti Aláàfin Ọ̀rànpọ̀tọ́ nìyàn fúnra rẹ̀. Nígbà tí Aláàfin Ọ̀fìràn tí ó rebi àgbáre, àrẹ̀mọ rẹ̀ tó jẹ́ Aláàfin Egungun Ojú ló gorí àpèrè lẹ́yìn rẹ̀, tí gbogbo nǹkan sì ń lọ dáadáa kí ó tó wá di ọdún 1554 nígbà tí Aláàfin Egungun Ojú tóun náà rebi àgbáre. Nígbà tí Aláàfin Egungun Ojú wá rebi àgbáre yìí, ọ̀rọ̀ wá fẹ́ ṣe bẹ́ẹ̀ nira díẹ̀ fún àwọn àgbà ìjòyè tí wọ́n jẹ́ afọbajẹ ìlú Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀yọ́mèsì. Ní àsìkò yìí, ìwà àrẹ̀fà ní àwọn Ọ̀yọ́mèsì ilẹ̀ Ọ̀yọ́. Èyí ò ní wípé àwọn àgbà ìjòyè mẹ́fà, àwọn àgbà ìjòyè mẹ́fẹ̀ẹ̀fà náà sì ni Baṣọ̀run tó wà ní ipò akọ̀wé àti alákòóso wọn, Àgbà Akin, Alápinni, Sàámù, Lágùnnà àti Akínikú. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn ní àgbà ìjòyè
àti Ọ̀yọ́mèsì fún Ọ̀yọ́ Aláàfin ní àsìkò ìgbà náà. Nígbà tí Aláàfin Egungun Ojúkú kò ní àrẹ̀mọ tó lè bọ́ sórí àpèrè lẹ́yìn rẹ̀, ọ̀rọ̀ ń wá dínira fún wọn wípé ta wá ni ó jẹ́ ta lókù tí wọ́n ó yàn gẹ́gẹ́ bí Aláàfin, nígbà tó jẹ́ wípé ẹni tó jẹ́ àbúrò Aláàfin Egungun Ojú Ọ̀rànpọ̀tọ̀ níyùn obìnrin ni. Bẹ́ẹ̀ sì rèé, kò sí nínú ìtàn wípé obìnrin gorí àpèrè, obìnrin ò lè wọ̀ pèbí tí wọn ó ti ṣe wo ètùtù ọba. Báwo wá ni wọ́n ṣe fẹ́ ṣe é? Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Nígbà tí wọ́n rò tí kinní ọ̀hún dàbíi pé ó fẹ́ nira díẹ̀, wọ́n yan Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn sí ipò kan ṣoṣo tí wọ́n lè yan obìnrin tí ó bá jẹ́ ọmọ ọba sí lásìkò tí wọn ò bá tí ì yan ọba ní ilẹ̀ Yorùbá. Ipò ọ̀hún náà sì ni ipò Adelé. Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn wọ́n fi sí orí ipò gẹ́gẹ́ bí Adelé fún ilẹ̀ Ọ̀yọ́ ní ọdún 1554. Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Nígbà tí ó dé orí ipò gẹ́gẹ́ bí Adelé yìí, ó ń gbìyànjú láti jẹ́ kí gbogbo nǹkan ó máa lọ bó ṣe tọ́. Ẹ jẹ́ kí n fi kún pé ní àsìkò yìí Ọ̀yọ́ Ìgbòho ò ní wọ́n wà ní ìgbà náà. Àmọ́ àwọn ìran Núpé nígbà tí wọ́n ti gbọ́ ìròyìn wípé Aláàfin Egungun Ojú ti rebi àgbáre, ó ti wàjà, tí ìròyìn sì kàn wọ́n lára wípé àbúrò rẹ̀ tó jẹ́ obìnrin èyùn Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn ó ní wọ́n fi sórí ipò gẹ́gẹ́ bí Adelé. Wọ́n wá rò pé àǹfààní ńlá rèé fún àwọn láti ráyè wọ ilẹ̀ Ọ̀yọ́ kí àwọn ó sì ṣe wọ́n báṣabàṣa gẹ́gẹ́ bí àwọn bá ṣe fẹ́, torí wọ́n fojú wò wípé agbára mélòó lobìnrin fẹ́ ní. Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, ibi wọ́n fojú sí ọ̀nà ò bá bẹ̀ lọ. Wọ́n kóra wọ́n ṣígun wọ̀lú, wọ́n gbìyànjú láti ṣe bí wọ́n ṣe fẹ́ ní Ìgbòho ní ìgbà náà. Àmọ́ Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn akíkanjú abo tó rorò jákọlọ, ó gbédè ọ̀wọ́n, ó gbéná wojú wọn, ó fi wọ́n nàkànàkàn, ó lé wọn tèfètèfè kúrò ní ilẹ̀ Ọ̀yọ́. Wọ́n wá sá lọ, àwọn gan sá, ẹsẹ̀ wọn ò balẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Nígbà tí àwọn Ọ̀yọ́mèsì wá rí bí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn bí ó ṣe jà fitafita pẹ̀lú àwọn Núpé yìí tó fi di wípé ó lé wọn tí ẹsẹ̀ wọn ò balẹ̀ ní ilẹ̀ Ọ̀yọ́, àwọn kan nínú wọn wá rò wípé kí lohun tí a nílò lọ́wọ́ adarí ìlú ju kó lè dáàbò bo àwọn èèyàn tó jọba lé lórí lọ. Níwọ̀nba àti ìgbà tí ẹni tí a ń pè lóbìnrin yìí tó ti lè jà fitafita láti dáàbò bò wá, tí ò jẹ́ kí àwọn ìran tí wọ́n fẹ́ tún wá máa ṣe wá báṣubàṣu lórí ilẹ̀ yìí, tí ò jẹ́ kí wọ́n ráàyè wọlé, kò sí láburú nínú wípé ká kúkú jẹ́ kó gun àpèrè kó máa jọba lọ nísàn kó kúrò ní ipò Adelé. Àmọ́ ọ̀rọ̀ ń pín àwọn ìjòyè sí igun méjì. Àwọn kan sì fárígá wípé kò ṣeé ṣe nítorí wípé obìnrin ni. Eléyìí ló wá mú kí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn kó wá gbé ìgbésẹ̀ akíkanjú kan ní ọdún 1555. Ẹ fẹ́ mọ ìgbésẹ̀ tó gbé? Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Ìṣẹ̀dálẹ̀ dòdògbídò. Ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀ níyùn tí ó gbé ní ọdún 1555 ní wípé ó gé oúnjẹ ọmọ méjèèjì tí ń bẹ láyà rẹ̀ tí ìrísí rẹ̀ fi jẹ́ ti obìnrin, ó fá méjèèjì, àyà rẹ̀ wá di pẹlẹbẹ, ìrísí rẹ̀ wá jọ ti ọkùnrin gan-an nísàn-án.
ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. nígbà tí àwọn Ọ̀yọ́mèsì gan wá rí ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn gbé yìí, ó ṣe wọ́n ní kàyéfì, torí bá àbá ní parọ́ tà ní kèké bòrò, kò tí ì sí nínú ìtàn ilẹ̀ Ọ̀yọ́ tàbí ní ibi gbogbo wípé ẹnìkan ṣe bí akọni, ó sì fúnra ara rẹ̀ fínúfíndọ̀ pé kí wọ́n fa tí ń bẹ láyà òun, kí ìrísí òun ó lè kú òní tóbìnrin kóun wá lè di ọkùnrin. Ìgbésẹ̀ yìí jẹ́ eléyìí tí ó jọ wọ́n lójú púpọ̀. Wọ́n wá rí wípé akíkanjú tí kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn ni, yàtọ̀ sí wípé wọ́n rí ọwọ́jà rẹ̀ pẹ̀lú ohun tí ó ṣe pẹ̀lú àwọn Núpé, wọ́n tún rí ọ̀nà tí ó ń gbà dáàbò bo àwọn èèyàn Ọ̀yọ́ àti ìgbésẹ̀ tó gbé láti yí ìrísí òun fúnra ara rẹ̀ padà kúrò ní tobìnrin láti sọ ọ́ di tọkùnrin. Ó ní wọ́n ṣe wá gbà pẹ̀lú rẹ̀, tí wọ́n sì fi àyè gba Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn láti wọ ìpèbí, ṣe gbogbo ètùtù tí ó yẹ láti dé ipò Aláàfin, tí ó sì ṣe bẹ́ẹ̀ tó di Aláàfin 11 ní ilẹ̀ Ọ̀yọ́ ní ọdún 1555. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ lọ́dọ̀ púpọ̀ àwọn arọ́kìtì agbìyànjú láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé àsìkò Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn mùdẹ̀mùdẹ̀ ni ayé rí. Ayé rọ tẹrú tọmọ Ọ̀yọ́ lọ́rùn ní ìgbà náà, nítorí pé òun fúnra ara rẹ̀ ó jẹ́ jagunjagun tí ó gbójú. Ìtàn tilẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ wípé agẹṣinjagun ni Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn. Tí ẹ bá gbìyànjú láti ṣèwádìí sí i lórí ẹ̀rọ ayélujára nípa àwọn àwòrán Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn, ẹ rí wípé púpọ̀ àwọn àwòrán tí wọ́n fi hàn yìí, òun ló ṣe àfihàn rẹ̀ lórí ẹṣin, wípé ó jẹ́ agẹṣinjagun. Wọ́n lórí ẹṣin báyìí l'Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn tí jagun, tí fi parun, tí fi pẹgbẹ̀rún, tí fi pẹgbàrún, tí fi pẹgbẹgbàrún, tí ó lọ tí ó sì bọ̀ báyìí. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìtàn tilẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ẹṣin tí Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn nìkan ní ó lé ní 1000. Ẹṣin kọ̀ọ̀kan ló sì ní àwọn ẹ̀ṣọ́ agẹṣinjagun rẹ̀. Ó túmọ̀ sí wípé bí Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn bá fẹ́ lọ sí ojú ogun, bóun fúnra rẹ̀ bá ti ń lọ síwájú, ní àwọn ẹgbẹẹgbẹ̀rún ẹṣin ogun rẹ̀ náà ni wọ́n máa ń tẹ̀lé, tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó jagun tó ṣẹ́ gbogbo ogun tí ó kojú. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ṣé ẹ mọ̀ wá àwọn èèyàn wa pé bí wọ́n bá ti mọ̀ wípé ipò aṣáájú ti yí padà, gbogbo àwọn ayé tí wọn ò ráàyè jẹ pẹ̀lú aṣáájú tó lọ, òun ni wọ́n máa fẹ́ gbìyànjú láti ṣe pẹ̀lú aṣáájú tuntun. Irú èyí náà ṣẹlẹ̀ pẹ̀lú Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn. Eléyìí jẹ́ kí ogun tó kojú kó pọ̀, torí gbogbo àwọn tí wọ́n bẹ̀rù Aláàfin Egungun Ojú gẹ́gẹ́ bí ọkùnrin, tí wọ́n sì wá gbọ́ wípé àbúrò rẹ̀ tí wọ́n mọ̀ ní obìnrin, ológun àpèrè lẹ́yìn rẹ̀, wọ́n lérò wípé àwọn á lè rí kojú káwọn ṣẹ́gun ẹ̀, káwọn lè ráàyè láti ṣe àwọn Ọ̀yọ́ báṣubàṣu. Ṣùgbọ́n gbogbo wọn pátápátá ó ní Aláàfin Ọ̀rànpọ̀tọ́nìyàn. Akíkanjú abo tó dakọ tí ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ akọ lẹ́rù, gbogbo wọn pátá ló dojú wọn bolẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Bí àlàáfíà ṣe ń lọ ní ìlú Ọ̀yọ́ rèé, tí eku ń ké bí eku, tẹ́yẹ ń ké bí ẹyẹ, tí ọmọ èèyàn fọ̀ bí ọmọ èèyàn, tí ohun gbogbo ń lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ kó tó di ọdún 1562. Ìṣẹ̀dálẹ̀ dòdò. Ọdún 1562 ó ní ìṣẹ̀lẹ̀ ńlá
ìṣẹ̀lẹ̀ àbáàdì ìṣẹ̀lẹ̀ tí ó kaniláyà tó mómi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló ṣẹlẹ̀. Ìjẹ́ ẹ mọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún? Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Àwọn àgbà bọ̀ wọ́n ní ikú ogun báyìí ní ipa kíkanjú, ikú odò náà ní pòmùwẹ̀, ikú tí ó pa lágbèrè báyìí wọ́n láàrin méjì ìtàn irú wọn ní bẹ̀. Ojú ogun náà ni Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn, akíkanjú abo tó jakọlọ. Ojú ogun ló wà tí ọfà ti bà á, tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn, akíkanjú jagunjagun, akíkanjú Aláàfin tí ò ṣeé gbàgbé ní ilẹ̀ Ọ̀yọ́, òun ló ṣe bẹ́ẹ̀ tó jábọ́ lórí ẹṣin tí ó sì darapọ̀ mọ́ àwọn ará ìgbàanì. Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn jábọ́ lórí ẹṣin, ó rebi àgbáre, ó rèwàlẹ̀ àṣà, ó darapọ̀ mọ́ àwọn akọni tí wọ́n ti lọ ṣáájú tiẹ̀ ní ọdún 1562. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Bí ẹ bá fi ọkàn bá ìtàn yìí lọ, ẹ ó rí wípé tí a bá ní kàkà nísàn ọdún 1555 ni a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ọdún tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn gorí oyè, torí ipò adelé ló wà láàrin ọdún 1554 sí ọdún 1555. Ó túmọ̀ sí wípé ó wà ní ipò adarí àti Aláàfin Ọ̀yọ́ kọkànlá láàrin ọdún 1555 sí ọdún 1562. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Tí ẹ bá wá ṣe àwòfín ìtàn yìí, ẹ ó gbàgbọ́ pẹ̀lú mi pẹ̀lú ohun tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé bá a bá pè lọ́kùnrin a ò parọ́, ẹni tó bá sì tún pè lóbìnrin náà kò ṣàṣìṣe, torí wípé ní ìbí rẹ̀ á bí ibi obìnrin, ṣùgbọ́n ó jà fitafita, ó ṣe ohun tí ó nira fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti ṣe, ó paradà ló di ayé di akọni ọkùnrin, ó sì padà kúrò láyé gẹ́gẹ́ bí akọni. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀. Wọ́n lárí ṣe báyìí láríkà, àríkà sì làwọn àgbà pè ní bàbá ìrègùn. A lè tọ́ka sí ohun tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn ṣe gẹ́gẹ́ bí ìwà akíkanjú. Ó gba àwọn ìran rẹ̀ là, òun gan fúnra rẹ̀ sì tún ṣàfihàn rẹ̀ wípé akọni lòun. Èèyàn ò lè torí wípé ó jẹ́ obìnrin kó wá ní dandan sí bí odò náà lòun ò mọ̀ ṣe. Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn ó wáyé bí obìnrin, ó dàgbà bí obìnrin, àmọ́ nígbà tó dàgbà tán ó paradà di ọkùnrin, ó ṣe bí akọni, ó sì padà gẹ́gẹ́ bí akọni tí kò ṣeé gbàgbé. Òun náà ti wá wà lára àwọn tí a lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí àwọn ẹni a lọ má ṣeé gbàgbé. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa, ohun àbíwábí bàbá wa ni. Àṣà ọmọ Yorùbá, ó yẹ kó máa ti yẹ̀ kúrò kábọ́ sọ́nà ṣe dáadáa. Ibi tí a ó ti ṣẹnu ní déédéé síbí lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní leléyìí. Mo nígbàgbọ́ wípé níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀, tí wọ́n bá tún ti fẹ́ máa ṣe àríyànjiyàn nípa irú ẹni tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn tó wà ní ipò Aláàfin Ọ̀yọ́ kọkànlá, irú ẹni tó jẹ́, ẹ ó lè rántí wípé obìnrin, ẹni tí a bí lóbìnrin tó paradà di ọkùnrin, tó ṣiṣẹ́ takuntakun, tó sì lọ bí akọni, òun ni Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn. À ń tọ́ka sí ohun tí Aláàfin Ọ̀rànpọ̀tọ̀nìyàn ń ṣe báyìí nínú ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀. Àmọ́ nígbà tí ìgbà bá yí, tí gbogbo nǹkan bá yí padà, kí ni wọ́n á padà máa sọ nípa tèmi àti nípa ti ẹ̀yin níbi gbogbo tí ẹ wà. Ẹ jẹ́ kí ẹ gbìyànjú gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà
ká fi ọwọ́ dain ká fi mú ohun tó jẹ́ tiwa, ká má fi ọwọ́ rẹ̀ mú, torí bí onígbá bá ṣe pé báyìí òun la wá yá bá pé bónígbá bá pé báyìí nígbà rẹ̀ kò sẹ́ni tí a lò nílòkulò, àmọ́ bónígbá fúnra ẹ̀ bá ti pé báyìí ní pàǹkárà kò síṣẹ́ méjì táyé àfi pàǹkárà ṣe o kí kan fi kó ìdọ̀tí lọ. Ìṣẹ̀dálẹ̀ dòdò nídò. Ǹjẹ́ títí di ìgbà míì tí a ó tún láǹfààní láti máa dé ètò yín ìṣẹ̀dálẹ̀ níbi tí a ó ti máa tún ṣe àgbéyẹ̀wò ohun ọ̀tun míì. Ṣé ẹ mọ̀ bí pípẹ́ mo ti ṣàlàyé fún wa wípé ètò yìí kẹnu bí a bá ṣe mú àwọn ìtàn akọni wá, bẹ́ẹ̀ náà la ó máa ṣàlàyé nípa àwọn nǹkan òòjọ́ kan, àwọn nǹkan tí ó ti dàbí ẹni wípé wọ́n ti ń doko ìgbàgbé, tí wọ́n ti fẹ́ máa dìkàṣì láàrin wa, tó yẹ kí á mọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ Yorùbá, kó mọ̀ wá ṣe wípé àwọn Gẹ̀ẹ́sì àwọn ẹ̀yà míì ni wọ́n máa wá ti òkè ọ̀hún wá máa kọ́ wa nípa nǹkan abínibí wa. Ìṣẹ̀dálẹ̀ dòdò nídò. Ṣé ẹ sì wọ̀ pé ń tẹ́ agbétò yìí kalẹ̀ fún náà nu? A fẹ́ máa rán wa létí nǹkan wa kó má bàa wá di wípé aráàlú òkè ni ó mọ̀ wá tọ́ka lé wa fún wa. Ẹ mọ̀ pé léyìí ò burú jáì. Bí ẹ̀yin bá fẹ́ láti ṣe kóríyá àbí ẹ ní àríwísí, àfikún tàbí àyọkúrò sí àwọn nǹkan òòjọ́ kan ètò tá à ń ṣe lórí ètò ìṣẹ̀dálẹ̀ yìí, ẹ lè pè wá sórí aago 080-8317-7276 080-8317-7276. Ǹjẹ́ agbe mi ṣe tó ń padà relé ìdáró? Àlùkò mi gbọ̀yẹ́ ṣẹ̀ṣẹ̀ ń padà reléwé kosò. Lékelèké mi ti gbéra sọ, ó ń padà reléwé kẹfún tuntun. Èmi ẹmọlẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọ̀kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lo ẹ̀yìn náà láòtú yọ fojú rinjú tó bá tún di ọjọ́ míì tí a bá tún pàdé lórí ètò yìí. Títí di ìgbà míì tí a ó tún máa pàdé. Olúwabùkọ́lá Adélékè alákàsọ̀ èdè yín rèé, ká fi re pàdé o.